àwọn àgbà jọ̀hún àná wọn ní ìjà ìlara kì í tán bọ̀rọ̀ à ń jù wọ́n lọ kò ṣeé wí lẹ́jọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lẹni tọ́lọ́run ọba mi ti dá ó ti dá ẹni ọlọ́run ọba mi dá ó ṣòro fọwọ́ ta láyà ṣe gbọ́ mi ìjà ìlara kì í tán bọ̀rọ̀ ọmọ ọkọ dẹ̀ rèé mo ti pẹ́ tí mo ti máa ń sọ pé ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè tẹ́ ẹ bá ti rí wọn nínú ìṣe nínú ìwà la fi ń mọ ọmọ ọkọ ìwà náà la fi ń mọ ọmọ àlè olórin kankan ó ní ẹrú a máa dọmọ bẹ́ẹ̀ lọmọ náà a máa dẹrú ìwà ní ìwà tọ́jú ìwà rẹ o bẹ́ẹ̀ lára Sunday ọmọdé yẹ mọ́ títí ohun tó lòdùmarè máa ṣe á ṣe é torí ọmọdé yẹ mọ́ dúró gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọkọ fún ìran Yorùbá ó dúró pé ìran bàbá òun ò ní dèrò ẹ̀yìn ó dúró nídúró wípé no 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 kò ní í dá kí Fúlàní ọmọ pa ìran òun kò ń dákẹ́ kó máa wòran bó tiẹ̀ jẹ́ pé gbogbo ọ̀rọ̀ kátikàtí tí Gani Adams ń sọ káàkiri ṣèbí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí la gbọ́ a gbọ́ nínú Aláròyé pé lára àwọn ọmọ OPC Gani ó wà lára àwọn tó ń kidnap èèyàn nìbàdàn a gbọ́ àbẹ́yìn ò gbọ́ níṣẹ́ ọ̀hún ni pé ìkan nínú àwọn ọmọ OPC Gani ó wà lára àwọn tó ń kidnap lára àwọn ọmọ ogun 5 million tó fi ń tẹ ìran Yorùbá tó fi ń ba ìran Yorùbá lórúkọ jẹ́ àwọn tá a gbé kalẹ̀ fún ààbò tó jẹ́ pé àwọn gangan ló dúró nídúró ẹni tí ń gbé ọmọ Yorùbá àwọn tá a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó dúró kí ìyà ọmọ jẹ Yorùbá tó wá jẹ́ pé àwọn gangan ló dúró gẹ́gẹ́ bí ẹni tí fìyà jẹ Yorùbá ìjà ìlara ìran Yorùbá sọ wípé kì í tán bọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó wí ó sọ bẹ́ẹ̀ lánàá pé Sunday yẹ ẹ má gbẹ́kẹ̀lé o ẹ má gbẹ́kẹ̀lé Sunday o ṣé òun ni ká wá gbẹ́kẹ̀lé táwọn ọmọ tó kó jọ ẹgbẹ́ tó dálẹ̀ tó jẹ́ pé ẹgbẹ́ wọn là ń bá nídìí kidnapper lénìí ṣé àwọn ni ká wá bá àwọn tó jẹ́ wípé ẹgbẹ́ tá a dálẹ̀ láti fi gba ìran Yorùbá là la fi ń gba ìyàwó ara wa la fi ń gba girlfriend ara wa la fi ń gba ilé onílé la fi ń gbọ̀nà lọ́nà la fi ń gbalẹ̀ káàkiri ó rí i pé the majority of the Yorùbás àṣírí òun ti tú sí wọn lọ́wọ́ wọ́n ti mọ orú èèyàn tó ń ṣe ló fi ń tùtùkùtù torí ọmọ Adéyẹmọ káàkiri afẹ́fẹ́ dẹ̀ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ ẹgbọ́n tó sọ. owó àti political power ó gbọ́ owó lọ́wọ́ ilé ó gbowó lọ́wọ́ ilé kò dẹ̀ sẹ́ni tí ò lè pa tó bá wọ́. ṣe ẹ rántí first message yẹ. ọkọ̀ bọ́ọ̀lù report àwọn ọ̀gọ́dà sọ pé wọ́n ló lọ́wọ́ wà náà tó pa bọ́lá yìí. ṣé ń gbọ́ àwọn Yorùbá tó sọ wípé ẹyin lóhùn tó bá ti balẹ̀ fífọ́ ní fọ́ the majority àwọn èèyàn kan jáde síta ẹ pé Gani ẹ pé Sunday Igboho papọ̀ ṣé wọ́n jọ ní ìmọ̀ kan are they have the same vision are they have the same focus are they the same Yorùbá wípé ìwájọ wà ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ ọ̀rẹ́ mi jọ mí èmi náà jọ ọ̀rẹ́ mi tó bá máa wí adé Sunday Igboho ọmọ wa ẹgbẹ́ ni ìwọ àti Sunday Igboho agbádá tó ń wọ̀ káàkiri ló sọ ẹ́ darúgbó ọmọ ọkọ ni Sunday Igboho olóríkì tó bá kìmí wá ní káre ọmọ Ògún ọmọ abẹ ọmọ amílà mẹ́tàlá wáṣẹyẹ ọmọ amílà pàkọrọ òkú ọmọ adé aníwọn ọkùnrin ọmọ òró gbádágì sẹnùjà adé aníwọn ọkùnrin yẹn jagunjagun ni is part of the Èkìtì parapọ̀ warrior òró gbádágì is part of Èkìtì parapọ̀ warrior tẹ̀gbọ́ntà àbúrò tó jẹ́ pé ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n tẹ̀léra wọn lọ sójú ogun ọmọ òró gbádágì sẹ́nùjà ọmọ apata ogun kánrin bàbá àgbàlagbà ẹ̀gbọ́n wọn pátápátá nìyẹn tábà máa kí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá wọn á ní ọmọ ládé ládé aláàfin ọ̀ládé ọ̀adé aládìgún òun la gbà fáláàfin ọmọ aládé ṣẹ́ṣẹ́ fún oríkì yẹn gùn dáadáa ẹni kí Gani wá kí oríkì ẹ̀ ọmọ tápà lè pé tápà tó fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́ ṣé ẹ mọ̀ pé ìwájọ wà ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ mo sọ bẹ́ẹ̀ tẹ́ bá gbọ́ fídíò tí Mufti sọ ó lóun ò kógun kóun lọ jà ní Mọdákẹ́kẹ́ kóun lọ pààyàn ní Mọdákẹ́kẹ́ àti Ilé Ifẹ̀ ta ni bá wí ẹgbọ́n tí Gani náà sọ
ẹgbọ́n tí Gani ń sọ wípé kí ni. mẹ́ta gbé Sunday. ṣẹgbọ́. owó ni ọ̀wẹ́ ẹ̀ wá o. ṣẹgbọ́ òun ò wówó. political power. ṣẹ́ǹgbọ́. ó gbowó lọ́wọ́ ilé ó gbowó lọ́wọ́ Jonathan o. kò dẹ̀ sẹ́ni tí ò lè pa tó lówó. ìwọ ló pa Kálà nìbàdàn. unconfirmed report àwọn ọ̀gọ́dà sọ pé wọ́n ló wà náà tó pa Bọ́lá Ìgè. unconfirmed report ó pa Kálà nìbàdàn. wọ́n sọ lẹ́nu gẹ́mẹ́ta pé ó wà náà tó pa Bọ́lá Ìgè náà àti fàyò. owó unconfirmed report ìwọ náà wà lára àwọn tó pa Bọ́lá Ìgè ẹ̀ tó pa Kálà nìbàdàn. owó àti political power ó gbowó lọ́wọ́ ilé ó gbowó lọ́wọ́ ilé. kò dẹ̀ sẹ́ni tí ò lè pa tó bá lówó. unconfirmed report àwọn ọ̀gọ́dà sọ pé wọ́n ló wà náà tó pa Bọ́lá Ìgè. ṣé ń gbọ́. ní ìkúta mi ló gbó ṣùgbọ́n wọ́n sọ lẹ́nu. ṣé ń gbọ́ ọmọ akótilétà nínú ẹ̀ náà ló ti sọ wípé tẹ́ bá rántí mo tún kẹ́yìn ọmọ Yorùbá rántí ni o nínú ẹ̀ ló ti sọ wípé bàbá Bọ́lá Ahmed Tinubu aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò sẹ́gbẹ́ tó lọ́wọ́ sí ní Yorùbá tí ẹgbẹ́ yóò ní tú bó máa ń dẹgbẹ́ Yorùbá rú ni nínú voice message yẹn náà ló ti sọ pé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní àwọn ọmọ ogun tó fi ń pààyàn kiri pé Sunday Igboho wà lára wọn pé kinní kan Táyọ̀ Àyìndé ní Tinubu máa rán sí wọn ìjà Ìlara ni ẹni tó lọ́mọ ogun 5 million táwọn á mú wọn pé wọ́n kidnap Yorùbá wake up a ti dá ojú mọ̀ a ti dá ọ̀nà mọ̀ a ti dá ọmọ ọkọ mọ̀ yàtọ̀ sí ọmọ àlè wake up this boy that call Gani have nothing to offer the Yorùbá you could destroy Yorùbá ó ló ń kọ lẹ́tà mo tún sọ lẹ́tà ẹ̀ ò lè ṣe nǹkan kan torí wọ́n mọ orú èèyàn tó jẹ́ contest tó wà nínú lẹ́tà yìí àwọn gómìnà tó kọ́ sí ìgbà yẹn mọ̀ pé owó ló ń wá torí òun náà ti ń sọ pé ṣé òun lòún gba security vote ni owó ló fi síwájú pé ká kọ́kọ́ fún un lówó kóun fi strategize lẹ́yìn ìgbà tó sọ wípé Aláàfin ló máa ń ṣí ogun fún Kakanfò Aláàfin eléyìí dẹ̀ ti ṣí fún ogun ó ti ṣí ogun fún Kakanfò but Kakanfò lè dìde kó ṣe anything ìjà Ìlara yìí tán bọ̀rọ̀ àájù wọn lò ṣe é wí lẹ́jọ́ ọmọ ọkọ dèrè ó yàtọ̀ sọ́mọ àlè ṣẹgbọ́n mi Yorùbá I say this one to let you know that 5 million warrior or 5 million soldier tán pariwo they are for nothing ṣẹgbọ́n mi kẹ́ ẹ lè mọ̀ pé irọ́ ń parọ́ fún rọ́ ni ẹ jẹ́ ká máa lára Sunday ọmọdé yẹmọ kọ́mọdé yẹmọ dẹ̀ máa tẹ̀síwájú ẹ jẹ́ ká máa lára ìrù ẹkùn kí ìrù ẹkùn dẹ̀ máa gbogbo lọ mo sọ nínú ọ̀rọ̀ mi gbogbo ọba ilẹ̀ Yorùbá gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ọkùnrin ilẹ̀ Yorùbá gbogbo àwọn abiyamọ ilẹ̀ Yorùbá àwọn ìyá wa arógbá aṣọ tí ń balẹ̀ ló ní ìrù ẹkùn. We must join hands together to defeat our enemy. Àwọn ọmọ àtọ̀húnrìn wa tán claim ilẹ̀ Yorùbá yìí we must flush them out not only Fulani that we must flush out. Àwọn ọmọ kan wà tí wọn ò níran tó jẹ́ pé ẹsẹ̀ ní bàbá wọn fi rìn wọlé yìí tán dalẹ̀ Yorùbá rú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wá láti Tápà wọ́n tẹ̀lé Ṣàngó wọlé Yorùbá ni lára wọn ní Gani ní baba ńlá Gani lẹ́fi rí kí ìwà gbogbo ìwà tó ń wù ní ilẹ̀ Yorùbá ìwà kó jalè kó fi Yorùbá jalè kó fi Yorùbá kówó jọ ló fi sọ̀rọ̀ ẹ̀ dí abọ́rẹ̀ ọ̀sán gangan the access to make money olófin àlẹ́jì Sunday Igboho pé olóyè Chief Sunday Igboho wà lára àwọn tó pa Bọ́lá Ìgè ó dìídì sọ pé kò sí ẹgbẹ́ tí bàbá Bọ́lá Ahmed Tinubu tó bá dá sí tó lọ́wọ́ sí tí ẹgbẹ́ yẹn ò ń tú ó tútù sọ pé bàbá Bọ́lá Ahmed Tinubu ó ní ẹgbẹ́ tó fi ń pààyàn that means to say ó ní bàbá Bọ́lá Ahmed Tinubu ayákìlá ni ọjọ́ ń bọ̀ lólúwa wí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu èmi tó ń fún àkókò yìí láti rọ̀ yín jàgàbá tẹ́yìn bá ní kò kàn yín lénìí tó bá dọ̀la àwọn ọmọ yín táwọn ọmọ yín bá fẹ́ tó wá dé ipò
tàbí tí wọ́n ń lọ lọ́la tán ní bàbá àwọn apààyàn ni tán máa sọ pé bàbá wọn ò ṣàpààyàn. Wọ́n á ní nígbà tí bàbá yín wà láyé tí Gani Adams sọ wípé bàbá yín ní àwọn ẹgbẹ́ tó fi ń pààyàn pé Táyọ̀ Àyìndé ni bàbá yín máa ń lò láti lọ kówó fáwọn tó lò láti pààyàn pé bàbá yín ò sọ nǹkan kan. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ Yorùbá gbàgbọ́ ẹni tẹ́ bá ti allege sí ọ̀rọ̀ kan tí ò bá ti sọ̀rọ̀ ó gbàgbọ́ pé òun ṣe ni. Bàbá Bọ́lá Ahmed Tinubu, this is time for you to sue Gani Adams for that allegation. Ká pè ènìyàn ní apààyàn, ká pè ènìyàn ní apààyàn ẹ̀sùn ńlá ni. Gani must not go scot-free for that case. Kó lára yẹ ìlara tó ń là yẹ kó là dẹ́wọ̀n kó lè mọ̀ wípé àìbàlú onílù jẹ́. Mo ní ẹ kú déédéé wòyí, ẹ kú àtàárọ̀, ẹ kú kópó jàǹjàǹ kó bá lè dá kúkú dára lórí ikọ̀ Ọlọ́run ọmọ ogun. Jésù á wà pẹ̀lú yín, Allah á wà pẹ̀lú yín, Ọ̀rúnmìlà á wà pẹ̀lú yín, Ifá á wà pẹ̀lú yín, gbogbo ń tẹ́ gbàgbọ́ nínú ẹ̀ á wà pẹ̀lú yín pátápátá. Á dára fún wa, Kristi àti wà lẹ́yìn. Ojú ni ò jẹ́ kí n parí program yẹn lẹ́ẹ̀kan ni mo wá dé. Mo kí gbogbo ojúlówó ọmọ kóòtù òjíire káàkiri gbogbo àgbáyé, ojú ò ní tì wá. Mo lógun Fúlàní ò ní borí wa láṣẹ Olódùmarè. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Mo ní ìyá mi kan pè mí, ìyá yẹn bẹ̀rẹ̀ sí ń ké àgbàlagbà ní màmá yẹn bí mo ṣe ń gbóhùn wọn yẹn kì í ṣe ti jà. A jọ ń ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa ni, ṣẹ gbọ́ mi. Ìwà Èkìtì àti Oǹdó ni téèyàn kan nínú wa bá ṣe ohun tí ò dáa tá a bá ń bá wí òun náà ò ní fẹ́ gbà, ṣẹ gbọ́ mi. Kì í ṣe ti jà kì í dẹ̀ ṣe ti lára. A kàn fẹ́ kí ìyàtọ̀ mọ̀ náà ni ká lè tètè débi tá à ń lọ. Dẹ́dẹ́dẹ́dẹ́ tójú wa ń rí kó bá lè tètè dópin la fi já ni mo fi jáde ni mo fi sọrú ẹ̀. Inú mi dẹ̀ ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí pè mí pé bàbá Èkìtì àwọn ti mọ ìyàtọ̀ láàrin ìrù ẹkùn, ṣẹ gbọ́ mi. Àwọn ti mọ̀ pé ìrù ẹkùn bó ṣe jẹ́ lélẹ̀ bó ṣe jẹ́ lóye. Á dára fún wa, ojú òní tì wá. Mo ní mo ka ìwé kan lórí social media láìpẹ́ tí Gumi sọ wípé kò sẹ́nikẹ́ni tó lè disturb òun tàbí tó lè dá òun dúró kó má rìn anywhere ní ilẹ̀ Yorùbá. Lákọ̀ọ́kọ́ máa pe gbogbo gómìnà ilẹ̀ Yorùbá, tèkó ní, Ògùn ní, Ọ̀yọ́ ní, Ọ̀ṣun ní, Oǹdó tó fi dé Èkìtì, gbogbo ẹ̀yà àbí tí Yorùbá bá wà ní Kogi àti Kwara. Àwọn Fúlàní ọlọ́kadà ẹja stop wọn o, ṣé ẹ gbọ́ mi. Ẹ̀yin gómìnà wa á bẹ́tà kẹ́ ẹ ṣòfin kẹ́ ẹ ban the Fulani ọ̀kadà rider in Yorùbá land. Ọ̀nà kan lára ọ̀nà tàbí lè dẹ́kun iṣẹ́ ibi tí wọ́n ṣe ní ilẹ̀ Yorùbá ni o. Èmi tí mò ń sọ̀rọ̀ ó yé mi ò dẹ̀ ní sọ́jú bẹ́ẹ̀ lọ torí ẹ̀yin àgbà ní kí ẹni kì í ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn. It is better for all the Yoruba governors to ban the Okada rider in Yoruba land, not Yoruba Okada. Àwọn Fúlàní ní Adó Èkìtì tí mo wà yìí tó fi dé Ìfàkì tó fi dé Ìkẹ́rẹ́, àwọn Fúlàní ọlọ́kadà yẹn ló pọ̀ jù ń bẹ̀. Wọ́n dẹ̀ fi ń mọ ọ̀nà ni a ti ń pariwo ẹ̀ tipẹ́. Wọ́n fi ń mọ ọ̀nà pé tẹ́ bá gba wájú yọ wọ́n á mọ ibi tẹ́ máa gbà yọ wọ́n máa gbà jáde lẹ́yìn. So tí ó bá jẹ́ pé lóòótọ́ làwọn gómìnà wa ni wọ́n rẹ́dì láti secure Yorùbá land, ẹgbẹ́dọ̀ ṣòfin tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ́ẹ̀fẹ́ kí wọ́n máa jí àwọn ènìyàn gbé mọ́. Lára àwọn ìròyìn tí a gbọ́ tó bá ti wọnú igbó ọ̀kadà yẹn náà máa ń ló rọrùn fún wọn láti rìn nínú igbó. So àwọn tó ti wà láàrin wa tá a rò pé ọlọ́kadà ni wọ́n, gbogbo ọ̀nà odò ọ̀nà oko àlọ́sùn kì í ṣe oko àlọ́dé o, oko àlọ́dé ló máa ń wà létílé, àwọn oko àlọ́sùn ibẹ̀ náà máa ń gbà, ọ̀kadà dẹ̀ ń gba ibẹ̀ pa dáadáa. So wọ́n ti mọ gbogbo ọ̀nà tá a lè gbà. It is better for our government to ban the Fulani ọ̀kadà rider in Yorùbá land. Kó bá lè rọ̀ wá lọ́rùn ni. Màmá mi Àwẹ̀lé, adáàbò yín ojú òní tì yín. Ẹ jẹun ọmọ ẹ̀ ní jẹ́ nínú ìnira láṣẹ Olódùmarè. Mo kí bọ́ra mi Karim Àtẹ́lùàbí Dayọ̀
ọlọ́run tóbi kẹ́hìndé babátúndé gbogbo yín pápátá ẹ̀ ní ṣubú ara ẹ̀ ní ṣubú ẹ̀mí ìran àgbàrá yìí fòkòtò ire yín ò ní fòyín ru ó tí mo wá fún kì í ṣe ohun tó pọ̀ kákàtú ṣàlàyé ọ̀rọ̀ yéra wa náà ni Yorùbá wípé ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ àwọn làádẹ́ẹ̀dẹ́ tẹ́nìyàn bá dẹ̀ ti lọ́kọ́lé àwọn bàbá wa jọ̀wọ́n àná wọn ní irú ẹni bẹ́ẹ̀ kì í fọwọ́ kómi tí ènìyàn bá ti rí ojú àwọn bàbá wa náà ló tún sọ wípé kì í wá ìrojú kiri àti wá rí ojú kàmọ́ Samuel you are welcome Prophet Rafiu Adéláfóyín àti wá rí ojú kò yẹ ká tún máa wá ìrojú kiri náà àjọṣepọ̀ gbogbo wa ni kì í ṣiṣẹ́ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà nìkan iṣẹ́ gbogbo wa ni torí ohun tó dé yìí kì í ṣe Ọ̀yọ́ nìkan ló wà kì í ṣe Èkìtì nìkan ló wà ó ti káàkiri gbogbo ilẹ̀ Yorùbá Ọládàpọ̀ Adarabunyi Julius Ọládòkun èmi náà salute yín God bless you all. Ó ti di iṣẹ́ gbogbo wa ọ̀rọ̀ wa ti di ojúlá alákànfin mi sọ́rí lákọ̀ọ́kọ́ gbogbo àwa tí òkè tàbí tí àpáta bá wà ní ìlú wa tí àpáta bá wà ní state wa for example Ọ̀yọ́ state àwọn ibìkan wà ní òkè Ògùn tí àpáta wà ń bẹ̀ Èkìtì state Ondo state Ògùn state Ọ̀ṣun àwọn ibìkan náà wà tí òkè ńláńlá wà ń bẹ̀ ẹ jẹ́ ká máa kóra wa ní méjì mẹ́wàá mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn-án ogún ká máa gorí òkè yẹn lọ ibẹ̀ náà ń sápamọ́ sí mi ò tún ní sọ jù bẹ́ẹ̀ lọ ó yé mi náà torí ẹ̀yin àgbà ní pé kì í ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn kì í mọ́ tuṣu désàlẹ̀ kòkò ṣùgbọ́n òkè lórí àpáta yẹ kéèyàn méjì mẹ́ta má dẹ̀ lọ́bẹ̀ ká pọ̀ ká kóra wa ká worí àpáta yẹ fẹ́fẹ́fẹ́ ọ̀ràn ò ní wọlé tọ̀ wá mo tún sọ lẹ́ẹ̀kan sí all the Yorùbá's governors àtẹ̀yìn senator àtẹ̀yìn rep all the house of assembly this is time for ban the Fulani Al-Qaeda rider in Yorùbá land tó bá jẹ́ pé lóòótọ́ you are the chief security of the state Yorùbá dára fún wa kò ní bàjẹ́ o ìrù ẹkùn dé ìdààmú fún gbogbo Fúlàní ilẹ̀ Yorùbá ìrù ẹkùn dé fún gbogbo àwọn tó ń yọ àwọn àgbẹ̀ wa lẹ́nu tó ní ìran Yorùbá ò ní nísinmi mo wá láti wá sọ fún gbogbo wa pápátá stéètì mi gbogbo ẹni mo ti ṣe sí bíbá yìí èmi ọmọ dárúkọ àwọn kọ̀mándà stéètì kọ̀ọ̀kan and I want every one of us to kẹ́ ẹ mú pẹ́ẹ̀nì yín ẹ pè wọ́n ẹ jẹ́ àjọ ṣe let us join hands together with olóyè Sunday Igboho Òòṣà and Ìrú-Ẹkùn to flush them out of our land. èyí yàtọ̀ sí OPC o ọmọ ogun 5 million o tán mú lára wọn pé àwọn náà kidnap èèyàn ní Ọ̀yọ́ àbẹ́ ẹ̀ gbọ́ not allegation ń tá a gbọ́ ni o pé lára àwọn ọmọ tó kidnap àbúrò Pẹ́kẹ́lẹ́ Mercy àwọn OPC ní Ìrú-Ẹkùn did not have time for that inú reserve wa na àwọn aláṣẹ Ìrú-Ẹkùn fẹ́ flush let me start from Kwara State ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Kwara State gómìnà commander tẹ́ máa pè ní ọ̀dọ̀ yín if you have interest to save your father's land láti join Ìrú-Ẹkùn ṣé ń gbọ́ láti ṣe kí ni láti join Ìrú-Ẹkùn 080 65 52 45 3 3 23 màá tútù pè lẹ́ẹ̀kan sí commander Kwara State 080 65
52 45 23 080 65 52 45 23. That is Kwara State. Ẹ̀yin tọ̀yọ́, if you have interest tó mọ̀ pé ọmọ ọkọ ní ẹ pé ò fẹ́ kí ilé bàbá ẹ̀ ó dilé onílé, pé ohun tó ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ó tún fẹ́ kó repeat ara ẹ̀ mọ́, nọ́mbà àwọn tẹ́ máa kéré 081 68 24 25 23. Ṣé kí n pè lẹ́ẹ̀kan sí 081 68 24 25 23. Second number is 080 84 54 90 65. Lẹ́ẹ̀kan sí second number àtọ̀yọ́ is 080 84 54 90 65. Ẹ̀yin tèmi ní Kogi ní Òkun, ní Kogi ní Òkun, commander ìlú ẹkùn tẹ́ máa pè if you have interest pé ijó wa àjọjó àwẹ̀ wa àjọgbà. Ìlú ẹkùn belong to all of us. We want to use it to flush all this enemy out of our land. Kogi State Command is 081 61 10 9331. Is 081 61 10 9331. Kí pè lẹ́ẹ̀kan sí 081 61 10 93 31. Second number ní Kogi is 080 5 mẹ́ta 6 àti òdo àti 9 àti 8 méjì is 080 55 56 09 88. That is Kogi for you. The Lagos State, Èkó arómisá lẹ́gbẹ́lẹ́gbẹ́ ìlú ọgbọ́n, Èkó wẹ̀ngẹ̀lẹ̀. Number Lagos State Command for ìlú ẹkùn is 070 15 34 66 66. Kí n tún pè 070 15 34 66 66. Lẹ́ẹ̀kan sí 070 15 34 66 66. Second number is 090 75 55 05 54. Ẹ máa bá mi lò, ẹ máa bá mi tẹ̀lé o. Ogun State Command for ìlú ẹkùn. If you have interest, tó bá jẹ́ pé ojúlówó ọmọ Yorùbá tí n tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ wa tí ò tẹ́ yín lọ́rùn, pé we must secure our land. Ogun State Command is 080 55 83 51 14. Lẹ́ẹ̀kan sí 080 55 83 30. Sorry, 080 55 83 51 14. Second number is 080 38 54 83 51. Lẹ́ẹ̀kan sí 080 38 54 83 51. Ondo Ẹ̀gí, ẹ̀yin ọmọ tó Ondo,
ẹ mú gègé àti tákàndá kẹ́kọ̀ọ́ nọ́mbà yìí lẹ̀ ojú wa ò ní rí bí láṣẹ Olódùmarè 080 35 15 93 57 lẹ́ẹ̀kan sí 080 35 15 93 57 second number 081 27 34 14 24 lẹ́ẹ̀kan sí 081 27 34 14 24 third number nítòǹdó náà ni mo yí wa o 090 76 22 43 18 lẹ́ẹ̀kan sí 090 76 22 43 18 Èkìtì kété kí ayé ti ṣe yìí tí o Èkìtì kété Èkìtì parapọ̀ Èkìtì kété kí ayé ti ṣe yìí tí o Èkìtì kété àwa tèkìtì. This is our number, the number of our command, Irueko command in Ekiti State is 080 6301 7390 lẹ́ẹ̀kan sí is 080 6301 7390. The second number is 080 62 14 33 32 lẹ́ẹ̀kan sí is 080 62 14 33 32. That is Ekiti State. Go to Osun State. Osun State Command is 070 31 30 40 14. Lẹ́ẹ̀kan sí is 070 31 30 40 14. The second number is 070 62 65 09 35. Is 070 62 65 09 35. Àwọn ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ lẹ́ti gbọ́ yẹ Kwara State ní àti ìrìn nọ́mbà wọn. Ẹ jẹ́ àjọ ṣe kájọ gbárùkù tí ọmọ Adéyẹmọ tọ́lọ́run mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ tó dẹ̀ surrender láti volunteer rẹ̀ to flush our forest. Torí àwọn tó ń lérí mọ́ wa ìwọ̀n padà lẹ́yìn wa. Ìlú kówókówó ni wọ́n ń lù ṣùgbọ́n kọ́lọ́run ọba mi ọba òkè kó má jẹ́ ó dún agbẹ́dọ̀jọ ṣe ni. Ìrù ẹkùn is for all of us. Ìrù ẹkùn belong to the Yoruba people. Ìrù ẹkùn ready to serve the Yoruba people. Ìrù ẹkùn ready to flush enemy out of our forest, out of our land. Bẹ́ẹ̀nìyàn bá ń ṣe ìlara ọmọ Adéyẹmọ onítàn kan máa sáré kú ni. Torí ẹni tọ́lọ́run ọba mi yàn lọ́lọ́run ọba mi pè. Ẹni tọ́lọ́run ọba mi pè lọ́lọ́run ọba mi ṣe lógo. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá ẹjẹ́ àjọ dìde kájọ ṣe. Join Ìrù ẹkùn today. Àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà o. Àjòjì ọwọ́ kò gbẹ́rù dórí. Kábà lè fọ ilẹ̀ wa mọ́. Kábà lè fọ oko wa mọ́. Kábà lè fọ igbó wa mọ́. Káwa náà bá lè rìn bí èèyàn. Can you imagine? The Gumi said, kò sẹ́ni tó lè lé òní ilẹ̀ Yorùbá. Kò sẹ́ni tó lè sọ pé kó má rìn bó ṣe wù ní ilẹ̀ Yorùbá. Àwọn àfá olórí burúkú, àwọn àfá òfò kan, àwọn àfá ọmọ àlè, àwọn àfá tó jẹ́ pọ̀ ọmọ Fúlàní ni wọ́n. Tí bàbá wọn tẹ̀dó sílẹ̀ Yorùbá, tó wá ń kílèmù ilẹ̀ Yorùbá, náà wá ń dà wá láàmú lénìí, tó fẹ́ dá ẹ̀jà ẹ̀sìn ńlẹ̀ ẹgbọ́n náà. In the history of Yorùbás, ṣé ẹ gbọ́ pé Yorùbá jà ìjà ẹ̀sìn rí? Wọ́n ti fẹ́ sọ ilé ìdí ìjà ẹ̀sìn mọ́ wa lọ́wọ́. Ṣé ẹ gbọ́ mi? Wọ́n ti fẹ́ sọ ìdí ìjà ẹ̀sìn. Orí ọ̀fẹ́ tí àwọn ọ̀tá yẹ fi ń lórí ọ̀fẹ́ àti wọlé nìyẹn. Ẹ jẹ́ kájọ dìde o.
tán bá ní gbégbégbé tó o bá bá wọn gbé wọn á gbé sẹ́yìn kùlé yín. ìgbà tá a ti ń gbọ́ òórùn àwọn kinní látijọ́ yìí tá a ti ń pariwo táwọn bàbá wa sọ pé kò lè dọ́dọ̀ wa kò lè dọ́dọ̀ wa tí àwa dẹ̀ mọ̀ pé wọ́n ń la ọ̀nà bọ̀ lọ́dọ̀ wa ni torí ọ̀dọ̀ wa gangan ni tájẹ̀tì wọn ó ti dọ́dọ̀ wa náà nígbà tó yẹ ká fẹ̀lẹ̀ kébò sí àwọn bàbá wa ò bá wa jò ó ti wá di pé wọ́n ń gbowó wọ́n ń gbọmọ wọ́n ń gbẹ̀mí ní ilẹ̀ Yorùbá lénìí ẹ̀gbọ́n náà tọ́lọ́run ò bá wá fún wa ní Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá kí làwa ìbá máa wí lénìí tí májàsọ́lá ò bá wá dìde kí làwa ìbá máa wí lénìí so that is why you must embrace ìrù ẹkùn mo tún sọ ìrù ẹkùn yàtọ̀ ìrù ẹkùn belong to all of us iṣẹ́ ìrù ẹkùn kò sí ní ìgboro iṣẹ́ ìrù ẹkùn inú fọ́rẹ́sì wa ló wà ṣe é rí pé ó yàtọ̀ síra wọn àwọn tó ń pè pé ìlara ni kí ni mo fẹ́ lára fún ọ̀rọ̀ ilé tí kò lọ́rọ̀ ìlara ọ̀rọ̀ ilé tí kò lọ́rọ̀ pé à ń wówó ṣe gbọ́ mi tẹ́nìyàn bá ń wá owó tó ń wá owó tí ọ̀tádé tó pa orítọ̀ nǹkan ṣé ó máa rójú ráyè ná owó no àwọn ọ̀tá ti yí ìran Yorùbá ká a gbẹ́dọ̀ gbójú ìjà tẹ̀lé wọn lẹ́yìn ó dẹ̀ ti pẹ́ tí mo ti ń pariwo tí mò ń sí ọmọ Yorùbá nígbẹ́rẹ́ ìpàkọ́ wípé ilẹ̀ Yorùbá ti tutù jù ààrò tó bá tutù lédìyẹ máa ń sàbá sí pé ààrò tó bá tutù ewúrẹ́ a máa súbẹ̀ mọ́jú ẹ jájọ kíyèsára kájọ ṣe gbọ́ mi òun lè fi rí wọn anybody tó bá ti jáde síta tó ń tako ìrù ẹkùn ẹ ti mọ̀ pé ọ̀tá wa ni tẹ́ bá wá díẹ̀ dáadáa àti Bongu àti Senegal àti Burkina Faso ní ẹ̀ràn bàbá wọn ti tẹ̀dó they are not a Yorùbás tó bá jẹ́ ọmọ Yorùbá ni wọn ò ní fẹ́ kí ilẹ̀ Yorùbá wó n tí mò ń sọ yé yín and if you say that we have a leader I can say today somebody like Mufti Ìwó Wàsírí Ìwó ó ti yẹ ká wà nínú kótó ẹ̀wọ̀n they are threatening the peace of the Yorùbá land wọn fẹ́ àlàáfíà fún ìran Yorùbá ẹni tó ń jà ní tí Pakistan àti Israeli ń jà tó lọ kọ́ ọmọ ogun jọ tó láwọn fẹ́ jíjà ẹ̀sìn but kò rí Fúlàní tí pa ọmọ Yorùbá bí ẹni pẹran Sunday Igboho lórí gẹ́gẹ́ bí ọ̀tá lórí ẹni tó máa ṣe orí burúkú tó ní tó ń bá ní tàbá òun máa ké tàbá tí àdá ní ilẹ̀ Yorùbá mi báyìí tàbá tí àdá yẹn máa di back to sender sí ẹni so it is better for us àwa tá a jẹ́ ojúlówó ọmọ Yorùbá àwọn kan wà tó ti sọ̀rọ̀ àwọn dára wa tá a máa flush out of our land pé they had not been ẹni tá a bá ti béèrè pé kí níbo ni bàbá ẹ̀ ti tó ní Senegal ní bàbá òun ti ń bọ̀ o tó fi gúnlẹ̀ sí Ọ̀yọ́ kan tó wá sí Ìbàdàn wá sí Ọ̀ṣun wá sí Ìwó gbogbo wọn a máa lé wọn padà síbi tí bàbá tó ti ń bọ̀ bẹ́ẹ̀ padà sílé bàbá yín ẹ má balẹ̀ bàbá títí wa jẹ́ so it is better for us to join ìrù ẹkùn now ẹ̀yin ọ̀dọ́ àwọn àgbà ẹjọ́ wọn àná wọn ní ọ̀dọ́ ìlú òun lágbára ìlú ọ̀dọ́ ìlú òun ní agbára ìlú if we ọ̀dọ́ today fail to secure our father's land bóun ní ó ṣe rí fáwọn ọmọ wa lọ́jọ́ ọ̀la it is better we must not fail àgbẹ̀dọ̀ ní ìjákulẹ̀ ẹ̀jẹ̀ ń bí yín léèrè ìbéèrè kan I did not support anybody ṣé àrà tán ń dá lọ́dọ̀ wa yìí ṣé náà ń dá lọ́dọ̀ Ìgbò nígbà tí wọ́n wá tí bò ń gbójú ìjà kọ wọ́n tí bò ń fèsì wọn ṣé mo kò mọ́ ṣe ń sákò lọ́dọ̀ Ìgbò náà sásọ̀dọ̀ wa ń bí báyìí it is better for us now operation fire for fire let us join ìrù ẹkùn mo tútù sọ ọ̀fẹ́ ló bá dé o àwọn aláṣẹ wa àwọn ọ̀gá ọ̀fẹ́ ló bá dé o wọn àta fọ́ọ̀mù o wọn àdẹ̀ béèrè owó mọ́tò ṣe é gbọ́ mi kì í ṣe ti jà ohun tọ́pọ̀lọpọ̀ ń bi mí léèrè nìyẹn they did not ask for owó mọ́tò ṣe é gbọ́ mi mo dẹ̀ ti sọ́nà ọ̀rọ̀ mi tí bàbá Èkìtì bá béèrè pé ẹ wá gba gbogbo bàbá Ṣásùn mo fẹ́ jẹun ní
ọ̀fẹ́ ló bá dé. Let us join. We want to use it to flush enemy out of our land.